Africa Content TV. Wá sí ẹni ọ̀dà lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílé K1 Mayegun níbi òkú màmá rẹ̀. Mo sì fẹ́ kìlọ̀ fún àwọn Ọ̀yọ́ níwọ̀nba. Kí ni tí mo sọ débẹ̀ ni wípé nǹkan mẹ́ta lẹni tọ́lọ̀ ń bá fún nìkan nínú agbára márààrún tá a kà sókè yìí. Nǹkan mẹ́ta ló gbọ́dọ̀ ní tó o bá fẹ́ kí agbára yẹn ó di oríire fún ẹ àtìrẹ́dìran rẹ tó o fẹ́ kó di orí burúkú táwọn ọmọ jogún. Àtìrẹ́ni tó lóko tó lókìkí láyé tọ́lọ́ sì sọ gbogbo ọmọ ẹ̀ di yẹ̀yẹ́ lójú ayé ẹ̀. Kí wàá láǹfààní gbogbo tó kó jọ láyé. Ọmọ ìyá mi nǹkan mẹ́ta lálágbára ayé lè ní. Gbogbo alágbára ayé jòkó jẹ́. Ta ni yín? Kí lẹ jẹ́ níwájú ọba tó dá yàtọ̀? Kí ni nǹkan mẹ́ta náà? Tó bá fẹ́ káyé rẹ̀ ọlá ayọ̀ kalẹ̀ kó kalẹ̀. Àkọ́kọ́ ni bẹ̀rù Ọlọ́run. Man kana yarju liqa ana yarju liqa rabbi. Ẹni tí bá ń retí pé wọ́n pàdé Ọlọ́run níjọ́ kan. Falyamal amalan salihan. Yushriku bi'ibadati. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí internet. Ẹ máa bá mi tẹ like and love. Wala yushriku bi'ibadati rabbi. Kí ni tí mo sọ débẹ̀ ni wípé àkọ́kọ́ ní bẹ̀rù Ọlọ́run. Irú bẹ̀rù Ọlọ́run yẹn wọ Mayegun fún àpọ́nlé tó fún mi. Mayegun sọ fún mi pé màmá mi ti lọ. Ẹ wà lára àwọn tó wà ń po màmá mi ń sìn o. Màmá mi máa ń bá mi sọ̀rọ̀ tọ́kàn mi máa ń kọ̀. Ẹ̀yin náà ẹ máa bá mi sọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ tí mo mọ̀ yín mọ̀. Ẹ máa bá mi sọ, èmi náà sì máa tẹ̀lé mo ṣàdéhùn pé màá máa gbọ́. Allah. Mayegun general àdéhùn tẹ́ ṣe ọ̀rọ̀ ló wá délẹ̀ yìí. Iṣẹ́ ti wá bẹ̀rẹ̀. Iṣẹ́ tẹ́ ẹ gbé lé mi lọ́wọ́ àkọ́kọ́ duty yẹn ni mo fẹ́ discharge. Kọ́lọ̀ mọ́jì ó dìjà. Bó bá sì dìjà kò sí ní tó burú mbẹ̀. Mo wá shock nígbà tí mo kúrò nílé Alhaji Wasiu tán tí mo rí táwọn èèyàn play fídíò kan wípé àwọn àfáà ganu sílẹ̀. Mo ní àní débi ìjókòó yìí lọ́la o. Ganu sílẹ̀ kẹ̀. Ó bí mi nínú ọkàn mi lára. Àmọ́ ńgbà tó yá ìdálmọ́rẹ́wò kanat lahu fikra. Fàfikún lè ṣe làwọn ìbúra tán. Téèyàn bá jẹ́ ni tó máa ronú jinlẹ̀. Fàfikún lè ṣe làwọn ìbúra tán. Téèyàn bá jẹ́ ni tó máa ronú jinlẹ̀ yóò máa do justice sí gbogbo nǹkan. Ìdánimọ̀rẹ́wò Mo wá rò ó. kanat. Ẹ gbọ́ ná ọ̀rọ̀ tí ẹni Wasiu Ayinde sọ yìí. Ṣé gbangba ta ló ti sọ ni àbí kọ̀rọ̀ yàrá? Allah. Mo wá rí pé indoor discussion pẹ̀lẹ́ nìkan ni. Kódà tóònù tó fi ń sọ kò sọ ní tóònù tó loud. Ó ń sọ jẹ́jẹ́ ni àwọn àfáà wọn lọ lé bàbá mi náà wá ganu sí. Ó ń sọ ní jẹ́jẹ́. Bẹ́ẹ̀ni wọ́n bá sọ pé àwọn àfáà alátẹnujẹ níjọ́ mo ti mọ Wasiu Ayinde 1 naira mi ìgbà yìí lọ́wọ́ ẹ̀. Allah. Bọ́ bá nà sí mi ò ń gbà máa yàtọ̀ fún àwọn tí mo bá ń bẹ̀ ni. Àmọ́ ìṣẹ̀lẹ̀ ẹjọ́ yẹn èèyàn ń sẹ́lọ̀n ní kọ̀rọ̀ yàrá ẹ lọ dáràn bọ́ bá sẹ́lọ̀n ní gbangba àtàsá ni ó káyọ̀ parẹ́ ni. Allah. Indoor discussion ló ní pẹ̀lẹ́ nìkan. Àwọn kan ni wọ́n gbé kinní yẹn jáde. Ẹ máa bá mi tẹ like and love. Ìdánimọ̀rẹ́wò kanat làwọn fìkìrọ̀ tán. Fàfikún lè ṣe làwọn ìbúra tán. Àwọn kan ni wọ́n wá lọ gé ọwọ́ bí ọ̀rọ̀ tó sọ yẹn wọ́n wá ń repeat ẹ̀ lo data tó bá strong tápá flagging ò ní ká. Àwọn kan ni wọ́n gbé kinní yẹn jáde wọ́n wá lọ loud voice yẹn. Ọ̀rọ̀ jẹ́jẹ́ ni ẹni tí ó bá ṣèbàjẹ́ èèyàn yóò wá nǹkan tí ó fi support ẹ̀. Ẹ dákun gbogbo ẹ̀yin tá ń sọ pé wọ́n ń sọ̀tì àwọn àfáà tá a bá gbọ́ ntẹ́lómi ń sọ lábẹ́lé nípa àwọn àfáà nípa àwọn pásítọ̀ á fẹ́ lè yọ̀bọ̀n. Allah. Mo fi Ọlọ́run búra kò sí ẹni tí kì í àfi díẹ̀ nínú èèyàn ni kì í sọ̀rọ̀ bàjẹ́ tó bá wà lábẹ́ ilé ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ tàbí ìyàwó ẹ̀. Tẹ́lómi bá mọ tí wọ́n fi sọ orúkọ òun lórí fóònù ẹni tó pè lólùfẹ́ yóò sì dákú. Mo ti rẹ́ nìkan rí ìyàwó tó fẹ́ tó ti gbọ́kànlé pé ìyàwó lélẹ́yìí. Ó ti wá ìyàwó jáde lọ fi fóònù lẹ̀ ó wá ń pè pé kó wá ó wá rí pé fóònù ń bẹ lọ́dọ̀ òun nígbà tí ó worí fóònù ẹ̀
n tó fi store number rẹ̀ ní quick money ATM èmi ní quick money èmi lé ATM ẹlòmíì store number rẹ̀ tó jẹ́ pé tó bá jẹ́ wípé òun jẹ bisikí lọ níjọ́ tó pàdé ẹ̀ Mr. Bisikí ló fi store rẹ̀ bó ṣe lè wọ́ lọ́lá tó Ọlọ́run tó dá àṣírí ìdí tó fi dá àṣírí nìyẹn ó ń sọ̀rọ̀ lábẹ́ ẹnu ilé ńjọ́ náà mo wá wò yí pé ọ̀rọ̀ tọkùnrin yìí sọ ó burú lóòótọ́ bẹ̀tìkọ̀rọ̀ yàrá ẹ̀ ló ti ń sọ kò sọ ní gbangba ta mo wá rántí tán Umar tó wọlé lọ bá ẹnìkan nínú ilé ẹ̀ ó jáde gẹ́gẹ́ bí president ó rìn káàkiri ìgboro lọ́wọ́ ń gbúrò orin nínú ilé kan ó wá yọjú lójú window ó rí bàbá arúgbó kan tí ń jẹ ẹdìyẹ tó mu wáìnì lé obìnrin kan wá ń jó níwájú ẹ̀ half naked inú wa bí Umaru wá jálẹ̀kùn mọ́ lórí ó ní mo ti ń wá àgbàlagbà tí ò ní tìjú láyé tó yẹ ká lo òfin Ọlọ́run lé lórí ìwọ lákọ́kọ́ bàbá yìí wá wojú ẹ̀ ó ní president kọ́ ni ó ní bẹ́ẹ̀ ni èmi ni ó ní mo ti ń wá president tí ó bẹ̀rù Ọlọ́run tí ó tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run láyé ìwọ lákọ́kọ́ ìyẹn wá já Umaru láyà ó ní mi tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run kẹ́ ó ní bẹ́ẹ̀ ni ọgbọ́n tí Quran wí ni la tadkhulu buyutan ghayra buyutikum hatta tastanidu wa tusallimu ala ahliha Ọlọ́run lẹ gbọ́dọ̀ wọlé onílé láì kanlẹ̀kùn ẹ gbọ́dọ̀ wọlé onílé láì sálámà ó kọjá òfin Ọlọ́run ó jálẹ̀kùn mọ́ mi lórí láì pàmìtì ẹ pé kó wọnú ilé mi mò ń ṣe Ọlọ́run ní kọ̀rọ̀ ó pariwo mọ́ mi lórí tí n bá ṣe Ọlọ́run níta sọ ní ká yọ parẹ́ ni. Umaru bá káwọ́ òkè ó ní foríjì mi mo gbà pé mi náà ṣe lọ́hùn Umaru wà lọ ó wá tó bí ọdún méjì lẹ́yìn ìgbà náà àbọ̀dọ̀ kan àwọn tí wọ́n há Qur'an sórí wọ́n wá kí Amirul Mu'minin lọ́ba tajú kan lọ́ba rí bàbá yìí láàrin wọn ọba ṣẹ́wọ́ sí bàbá yìí bá súnmọ́ ó ní wàláhì mo fi Ọlọ́run búra láti jọ mo ti rí ẹ nídìí ìbàjẹ́ yẹn ẹnìkan ò gbọ́ lẹ́nu mi o ó láì sọ síta ló jẹ́ kí n dẹni rẹ lẹ́nìí wàláhì kálẹ̀ sọ síta ni màá dúró lórí ìbàjẹ́ ń pé bọ́ bá jẹ́ pé kú ni mo rẹ́dì nítorí náà ẹ wọ ẹ̀kọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì tẹ́ ẹ máa sáré spread ẹ̀ ká tẹ́ ẹ máa spread ìbàjẹ́ ká mo máa ń wọ́ndà nígbà míì pé kí ló dé tọ́ta K1 The Ultimate pọ̀ tó báyìí ọlọ́rẹ̀ lóòótọ́ o bẹ̀kọ̀tà ìpọ̀ mo wá rí i pé nǹkan méjì ni mo ń bọ̀ wá sórí ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé fídíò àkọ́kọ́ yẹn inú yàrá rẹ̀ ló ti ń sọ̀rọ̀ ń yọ ọ sọ ni kò mọ̀ pé yóò dé ta ìwọ tó ń bú àwa ta lọ́bẹ̀ tó ń pa ganú ta lóòótọ́ ni àwa àfa àtọ́ ganú ta rè agbọ́n tó wí ìwọ tó láwọn àfa alátẹnujẹ ń bẹ́nu àwọn àfa àti ń bẹ́ ń jòkó yẹn ọ̀kan náà àwọn àfa ta lórí nínú àwọn àfa so lérò pé nìkan lè dé jòkó yẹn láì jẹ́ pé wọ́n invite ẹ̀. ìjókòó tí security kún bẹ̀ dẹnu ó dẹ̀ possible kẹ́nìkan ó débẹ̀ láì invite ẹ̀ gbé sínú ọpọlọ ẹ̀ ìjókòó tí gómìnà ẹyọ kan àwọn deputy governor bíi mẹ́rin wà àwọn minister bíi mẹ́ta wà àwọn senators bíi mẹ́fà wà ó wá possible láti débẹ̀ láì invite gbé sínú ọpọlọ ẹ̀. Number one mo rí náà àwọn àfáà tó wà ń kalẹ̀ ń bẹ̀ yẹn ó pé kọ́mọ́pọ̀ K1 wí gbogbo owó tí ẹ pa ń bíbà yìí ẹ kó fún K1 máa fún yín ní 10 million lójú ẹsẹ̀ èmi kan sọ ọ́nù pé tó bá lè ṣe bẹ́ẹ̀ èmi náà fi 5 million sílẹ̀ lójú ẹsẹ̀. àwọn àfáà tí wọ́n rí jẹ ni wọ́n bẹ́ ń kalẹ̀ ṣé mufti dr lọ́wọ́ ní tálíkà ń lòlù sí àbáwọn àfáà bí àbáwá ìmáàmù Ìjẹ̀bú ló fi wá di àwọn àfáà látẹnujẹ irú wà tá a fi lé gbogbo èèyàn kúrò nínú ẹ̀sìn náà lélẹ́yìí ìyẹn jẹ́ number one. Number two mo tún wá ronú sí kejì nígbà tí èmi pẹ́ kí n tó débẹ̀ rọ́bà náà ni mo bá nígbà tí bàbá mufti fẹ́ parí lecture wọn ni mo débẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ question and answer yẹn ti kọjá mi ìmọ̀ gbà yẹn mo wá padà wo lórí internet ara kan mi inú bí mi ó já mi jẹ pé báwo lèèyàn ṣe lè sọ yìí báwo ni Wàsíù Àyìndé ṣe lè sọ yìí bẹ̀tí ń gbà mo tún gbé sínú ronú mo tún rí nǹkan mi kí ni nǹkan tí mo rí ni wípé kí ló dé tèmi náà ò tètè dé kí ló dé tí mo late kí ló burú bí káwa àfà ká ti lọ bá ẹni yìí nù lé àwọn tó bá jẹ́ ọmọ ìgboro ó ní bẹ́yàn ṣe handle wọn ọ̀rọ̀ báyìí orí lórí íńtánẹ́ẹ̀tì ní tẹ́ sọ yóò dá tẹ́ ẹ̀ bá fẹ́ kí gbogbo wa ká tú kàkà máa lọ lé kí lè fẹ́ ṣe lórí ẹ̀ tó bá jẹ́nu lé ó ṣeéṣe kó humble
ó ṣeéṣe kó ní ẹ má worry má ṣàtúnṣe but ẹ má introduce ẹ èmi ni má wí nǹkan mi o ó possible kó wí bẹ́ẹ̀ but ó ti rí àwa àfáà kì í ṣe bàbá mufti nìkan àtẹ̀mí náà tí mo lè ti débẹ̀ gbogbo wa lájọ wí ó ti rí wa nírìí pé afẹ́ fún gba glory afẹ́ wọ̀rùn lẹ̀ òun náà wà lágídí délẹ̀ ọ̀làgídí ọmọ ìgboro délẹ̀ kwá mo tún rò lọ bẹ̀ yẹn pé Imam Shafi'i ní tá àmúdínní bíi nọ́ọ̀sẹ̀ yẹn káfí fẹ́ràn ọ̀dì tó bá fẹ́ kìlọ̀ tí mo ṣe tí ọ̀dà fún mi jí ó jẹ́ mi àti ẹnìkan lájọsọ o wọ́n jẹ́ níbo ní nọ́ọ̀sẹ̀ àtàfẹ́lẹ̀ jamaa má lọ wọ̀nù mi láàrin ìta gbangba o má wọ̀nù mi láàrin Imam Shafi'i ló wí bẹ́ẹ̀ mo tún ronú yẹn náà mo tún calm down mo wá rántí pé ìtara àwa àfà ni bàbá mufti fi sọ bàbá mufti wò pé ó yẹ kọkùnrin yìí bí ọba tiẹ̀ bẹ̀rù àwa àfà ó yẹ kó bẹ̀rù àwa Ọlọ́run tó dá wa ní mo rí pò náà tún right òun ò tún jẹ̀bi mo wá gbé gbogbo ẹ̀ sọ́tún mo gbé sósì mo wá parí ẹ̀ síbi pé ìtàn kan ṣẹlẹ̀ láyé Harun Rashid ẹnìkan ló ṣàdédé wo ààfin Harun Rashid ló bá kó bàtà àjákù méjì ó kó nu aṣọ ó ní mo fẹ́ ta bàtà tá nàbí wọ̀ nígbà yẹ wọ́n sì nírè ọba ló lè rà Harun Rashid ní èlò lọ fẹ́ ta ó lóun fẹ́ ta ní 1000 dinar Harun Rashid ní bàtà tá nàbí wọ̀ oníbẹ̀ ni ó ní máa fọ́n 3000 dinar àwọn ìjòyè ní ọba 419 lọkùnrin yìí ibo ló ti fẹ́ rí bàtà nàbí Harun Rashid ní kó wá ló bá kó fún ọyẹwò lọ́tọ̀ ó rí i pé bàtà àjákù ni ó ní mo ti fọ́n 3000 ó yá máa lọ kó bàtà yìí sílẹ̀ àwọn ìjòyè tó ní ọba bàtà àjákù òpùrọ́ lọkùnrin yìí 419 ni ó ní tó bá fi ọ̀rọ̀ ànábì jẹun lára mi kí ló burú ń bẹ̀ ànábì tó tóbi tó jẹ́ pé ọlá ẹ̀ ni mo fi débi mo délé ni ìwọ tó wá ta bàtà rọ́ lọ́jọ́ tó bá kan àdánwò ó déjọ́ kan lẹ́yìn ọba mi ní good mood tó bá bá mi ní good mood máa dájọ́ ẹni tó wá forúkọ Ọlọ́run àtànábì tó wá fi lu jìbìtì àmọ́ mo mọ̀ pé bí ní ń pa ẹ̀ gba owó orúkọ ànábì náà ló tó parọ́ mọ́ K1 the ultimate ìjà àfa àwọn àfa ó tó respect anywhere ìjà pastor àwọn passport ó tó respect anywhere bó ṣe lè wò kí ni wọ́n máa bí wa tó àbáwá gba microphone ká ní ó sẹ́yìn àfa ni o mi ò ń gbarú eléyìí o èyí ò lè fi mí pa níta gbangba o màá dá padà bẹ́ẹ̀ tó wá pé n tẹ́ wí ni ẹ̀yin àfa mo bùn ẹ̀yin àfa ni mo bùn gbogbo ayé ó ṣe Allahu Akbar ẹ bá ṣèyẹn ìbàdà you are fighting for your right everybody know I know that but ẹ bá respect Ọlọ́run máwọn àfa àtànbẹ níjòkó lára nítorí pé kí ni nítorí èní kọ́ nítorí ọ̀la ni bẹ́ẹ̀ ṣe dá ọ̀la ó sọ bẹ́ẹ̀ ò ṣe dá ọ̀la ó sọ tó ń tòrò tòrò tó ń tòrò tòrò. man ahaba aliman fakana ma ahaba Muhammadan wa man ahaba Muhammadan ahaba Allah ẹni ọba fẹ́ràn àfa ẹ̀yọ̀ kan ó ṣe déédéé ẹni tó fẹ́ràn ànábì Muhammad ẹni ó fẹ́ràn ànábì ó di dandan kọ́lẹ̀ wọn fẹ́ràn ń tàn ẹ rí pé tí mo sọ yìí ẹbí ti K1 mo yọ ẹbí tàwa àfa mo yọ ẹbí tàwọn alátẹnujẹ àwọn tí wọ́n ń tàn bàjẹ́ ká ẹ̀yin náà gba tiyín náà àwọn ẹlẹ́sìn yòókù wọ́n máa ń protect àwọn olórí wọn ni àmọ́nú Islam bí àfa kan bá ṣe mistake gbogbo wa láfọn jáde àwọn náà máa wá ràn wá lọ́wọ́ láti expose tiwa a ní mọ̀ pé kíní yẹn ó padà tell lórí ẹ̀sìn wa àwa la máa spread ẹ̀ kiri kí ló fà á distinguishing tẹ̀fúríkù tó ti wà láàrin àwa mùsùlùmí àwọn oníkankankankan àdínì tí wọ́n ń gba gbogbo péjì tèmi yìí náà ní tìtorí pé mo sọ pé ẹ má dá wàhálà sílẹ̀ ẹ jẹ́ àjọgbé lálàáfíà ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí ẹ bá mi follow page yìí massively torí tọ́lọ́run gbogbo page tá ń lò tẹ́lẹ̀ ni wọ́n ti gbà a máa fi yókù lẹ̀ síwájú Ọlọ́run wọ́n rò páyé ò ní gbọ́ wa mọ́ ni ẹbẹ́ ìlẹ̀ tó pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì alhamdulillah wọ́n fẹ́ káyọ́ gbọ́ pàǹtún sọ̀rọ̀ mọ́ wọ́n lérò pé yóò ní wa lára láti tún start all over again
tẹfíríkù tí wọ́n kọ́ sí sílẹ̀ ó ti jẹ́ kí mùsùlùmí ó pín yẹlẹyẹlẹ a trust ara wa mọ́ bàbá rí bàjẹ́ ìjọ kan àwọn ìjọ yòókù ọmọ tàn ká bàbá tún rí bàjẹ́ ẹlòmíì wọ́n tún máa tàn ká abálò àbábọ̀ kìíní yẹn wá ń ka iyì kú ó ń ka sọ àpọ́nlé kú lára Islam látẹ́rìkàbù náà tọ́ba kan náà ń tọ́ba gbogbo wa ò lè rí bákan náà wájú Ọlọ́run ìmánì àwọn kan ó ga táwọn kan tẹ̀lé táwọn kan wà ní low level àwọn kan wà ní òkè àwọn kan wà ní medium àwọn kan sì wà ní low Ọlọ́run ṣe ṣètò ayé nìyẹn ìrẹ́bọ̀ ọ̀dà tó ń wẹ́gbẹ́ rẹ̀ pé kí ló jẹ́ kí ni wọn náà jẹ́ tó ń dààmú rẹ̀ tó fi ń wẹ́gbẹ́ rẹ̀ pé kí ló jẹ́ síbẹ̀ nìkan ló lánà ẹnìkan ló lórí ọ̀dà ẹ má fojú rẹ̀ náwó bọ̀ yìí mọ́ Ọlọ́run ló mójú ẹni tí ó lọ. ṣẹ́gbọ́n Ọlọ́run ló mójú ẹni